ọ̀rẹ́ mi ní good luck in time. Then nígbà tí Ọbásanjọ́ wà ń bẹ̀ àti lọ sí àjọ lọ sí torí gbà tí Ọbásanjọ́ wà ní àhámọ́ tó tì mọ́lé lágbára Ọlọ́run lórí òkè yìí wọ́n ti túlẹ̀ láti hàn lórí òkè táwa yìí time and date níbi tí máa yẹn bẹ̀rù ibi ìdẹ́ni time yẹn ó dúró sẹ́nu ọ̀tá ní ìta ẹ̀kọ́ ó dúró sí ìta dèmí kò sí yàrá ẹ̀ honor to the man with that statement. Obasanjo. Yes, we should honor him with that. Kò sí yàrá ẹ̀ kí n tó dé nígbà tí a máa fi wọnú ibẹ̀ lọ wọ́n ní sà jẹ́ka inú yàrá la lọ lẹ́nu Olúwa sọ wípé bàbá LBJ ní sà mo ní gbogbo àwọn tó jòkó yìí gbogbo wọn ló ti sọ̀sọ́ kó sọ̀gbà tó wà lẹ́wọ̀n pé òní dé o nínú wọn pàápàá tí ó ti propose àti báyàwó ẹ̀ sọ má bá wọn sọ̀rọ̀ wà lọ gbọ́ nǹkan tó lọ sọ mo jíṣẹ́ fún OBJ ó kún exercise book báyìí but he is going to be the next president of Nigeria and he is going to rule for 80 years èmẹ́lò náà mọ̀ ọ́nú ọ̀rọ̀ mi ẹ̀ bá súnmọ́ bí kẹ́ wá gbọ́ tẹ́ fẹ́ gbọ́ nígbà tó dẹ̀ ṣe tán bàbá yẹn wọnú bọ́ọ̀sì tó gbé owó onígbà mo ní mi ò fowó mi ò ń ta àdúrà ó dàbí kí wọ́n wàásù church ìkẹlẹ̀ ṣé mo ta ìwàásù mi kí lájọ báwo la jẹ dúnàdúrà tẹ́lẹ̀ ìyẹn làwọn pásítọ̀ fi ń jalè sọ́nà Ọlọ́run ní church wọn ní envelope tà fún lágbájá tó wà wàásù 1 million naira 30,000 naira kò síbẹ̀ wọ́n parọ́ nínú pẹ́pẹ́ tọ̀rọ̀ àwọn sẹ́kẹ́rẹ́ àbáṣẹ́ Nàìjíríà wọ́n parọ́ ju kan tó wà lábẹ́ obìnrin ẹni wọn máa dàbí fúra adìyẹ ṣé ẹni kọ́tẹ́ ìlú sọ fún lẹ́yìn ìtàkùrọ̀ ń bẹ̀ tán ṣé ó di president ó di president even the last day bàjẹ́ tí mo jẹ́ lọ́ọ̀lù ìgbò ọjọ́ kan òun wọ Air France ìbí wọ BA ní pàtàkùrọ̀ ní ọ̀dọ̀ immigration tán bó ṣe lọ OBJ àbọ̀ akíra ọ kò sí yà bàbá àtọmọ náà ni mi ò lè ra ọjọ́ orí ẹ̀ mi ò lè rúdù sí ìkan tó lọ́n bá sọ ní máa sọ pé lẹ́yìn yẹn lẹ́yìn tìbí ibìkan nìyẹn òun ló ṣètò kírètì ó create room fún mi ní Asoro pé I will have an office in Asoro one day I could be possible Musa then our president in gbogbo African country tí bàbá Ọbásanjọ́ yìí ò kọ ìwé mi mo máa ń fún ọdún yìí ni wọn tí kò lọ bá wọn lè ti kó lọ kò yé mi mo máa ń fún ní 12 copy of my book every year. Then àwọn ọkọ̀ bá ti wá kí tó títí kọ́ńtínú bá wà ń bẹ̀ àfihàn. Ní àárọ̀ ọjọ́ tí mo lọ last mo mú prediction lọ pé sá nǹkan tó ló bá sọ nípa Stella Ọbásanjọ́ Stella máa kú. Then kó ṣe báyìí máa lọ wá nínú ìwé ló wà bẹ̀. Then Stella ní ó pe Oyedepo èṣù yẹn èṣù èèyàn èṣù bí èèyàn ọmọ Muslim tó di Kristẹni tó dà lóru pẹ̀lú ogún bẹ̀rẹ̀ lọ ẹni tí ìbá lọ máa tẹ kókó lọ máa ṣe nǹkan tó ń ṣe ẹni tí kò lè lọ́lọ́ náà mọ́ irú àwọn ọ̀dà olè wọ̀bìà so later ó lọ síbẹ̀ nípa tí Stella máa pe Oyedepo ní à ó ti yá bí náà ó ti drop weight mi fún mi pé kí mo fi fàdúrà ràn ìyàwó mi lọ́wọ́ kó mo kí má bàbà be rigged lẹ́yìn dẹ̀ kó dẹ̀ yé jábádá àwọn sẹ́kìtì mọ́ wọn di àti bá wọn sùn lọ́fíìsì nǹkan tí mo kọ síbẹ̀ fún Oyedepo lẹ́yìn pátá tó máa fi dé tó máa fi di tó bó máa advice Stella ó ní kí Stella má dá mi lóhùn pé I'm a hungry person a prophet of doom èmi doom èèyàn máa lẹ insult mi kó lọ but agbára tí mo gbé wọ̀ ìmọ̀dá lọ́n gbé wọ̀ mí. When you look at the book of 1 Samuel 17 from verse 45 to 50, then 1 Samuel 16 from verse 11 to 21, ó sọ wípé ó ní dáàdì mi Saul ó ní aṣọ tó gbé wọ̀ mí ó ló wúwo jù bọ́ nígbà tí màá ka bí àkìnìún àti lion lọ́jọ́ yẹn kọ̀nàkọ́nà ọwọ́ mi yìí nìkan ni mi ò wọ jacket jọ kéèyàn má bàa lọ gba ògo pé ẹ̀wù yìí náà ló jẹ́ kí yege ìyẹn lọ́lọ́run sọ nígbà tí màá fi déwájú
Goliath ó ní Goliath ó ní I've come to meet you with the what. àbídèsí ìfòfìdísí ni náà pé.